Jésus a vu du ça pour la bouberolle. Organisé de ce cas de Biaraka. Et pas nous le n'avons pas comme un. Mais des Evang. Jésus sortait de tout à Béjan de Jésus. Non, Ezeza, Evang. Je t'attends, tu t'as Béjan de Jésus. Non, Ezeza, Evang. Je t'attends, tu t'as Béjan de Jésus. Atare amubelo, iwe ataja wawa, iwura ataja wawa, iwe ataja papo, iwura ataja papo. Kọ́ ìhàn elólo gbọ́dọ̀ sí inú bẹ́rù sẹ́, ìlàjà bí Moses àtẹ̀rù máa fi aká, àti olè Jésù ti tẹ̀mí ọjọ́, torí èlò lógbò tí lè rú sẹ́ o. Ìlàjà bí Moses àtẹ̀rù máa fi aká. Adela Jesusa mio. O so ti emi ti ka gaga. Ola ni ko so wu no ti wu. E ko na pa ro ra ge na. Ata be da ti Jesu kan se me ma gbe bofa. Ma fi wojo se ti na. Ma bojo ko wa. Ojo ni Moses. Ori so so Elijah. O so wu te mi ti ka gaga yo. Atala la ta mo na. Olórí kọ̀ọ̀rẹ́ máa dá ètò náà, máa dá ètò náà ó, máa bọ́ ìwọ̀n jẹ sáà. Olórí kọ̀ọ̀rẹ́ máa jẹ́ ètò náà, ṣé máa bìwé gbé fa, òbòrá, òbòrí Moses, ó sọ òtẹ́ mi ti ta gágá yóò. Àtàlálà dàmú lọ́nà náà. Olórí kọ̀ọ̀rẹ́ máa dá ètò náà, máa dá ètò náà ó, máa bọ́ ìwọ̀n jẹ. Olórí kọ̀ọ̀rẹ́ máa jọ ètè náà ó. Máa bọ́ ìwọ̀n jẹ sáà. Olórí kọ̀ọ̀rẹ́ máa jọ ètè náà ó. Máa bọ́ ìwọ̀n jẹ sáà. Olórí kọ̀ọ̀rẹ́ máa jọ ètè náà ó. Jésù ó tẹ́ bí wìdí sápò rẹ̀ nà nàkó wà ó fi àbó bọ́ rẹ̀ wà wó yòówó
John n'ọrụ udebi kọna n'okwu emure ere ọsara owurawo ani monu yoyo me wawo wayowo wa panole na beta komano wata karu yoyo uyoyo horu gbajina wata kare uyoyo gbajina wata kare uyoyo gbajina Watakare uyoyo rubajina watakare uyoyo na Ola zeda bekano wai gogene wari no uyoyo rubajina watakare uyoyo rubajina Why go gonna why no uyoyo rubajina watakare uyoyo rubajina Ora watarore uyoyo rubajina watakare uyoyo nana uyoyo rubajina Ora watarore uyoyo rubajina Ikere gogene Bobby Jesu to bi wulo bofofo uyoyo rubazina uyoyo te Roma to bu odiwa wo ma kego wo te ka uyoyo nana die ni ro Bobby wo fofe ike wo mo ba uyoyo eruo ke mu uyoyo rubazina Wata ka uyoyo rubazina